Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o ò ní, o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. O ní láti ní ọgbọ́n, kó ní àgbọ́yé, kó láròjinlẹ̀, kó tó lè wo program mi. Ẹ jọ̀ọ́, tó bá jẹ́ pé àkọ́kọ́ leléyìí tí ò ń pàdé program mi, bá mi share, ẹ bá mi like, kẹ́ subscribe sí YouTube channel mi. Apá karùn-ún, apá kẹfà odù tí à ń pè ní code, but ó máa wá ní, ó lè máa pẹ̀ka. Ẹ bá mi tag gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba pátá, gbogbo àwọn olórí ológun wa pátá, gbogbo àwọn politician wa pátá, gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá wa pátá, ẹ bá mi tag wọn sórí program tí mo fẹ́ ṣe yìí. Tí o bá dẹ̀ máa wo program mi, o ní láti gbọ́ Yorùbá, kó gbọ́ èdè kùtù òjì, kó dẹ̀ mọ ìtumọ̀ èdè, kó mọ àyálò èdè. Má fi etí ọ̀tẹ̀ gbọ́ o, má fi etí ẹ̀sìn gbọ́, fi etí ìjẹ́ ọmọ ènìyàn pé ọmọ ènìyàn ni mí. I want you guys to think out of the box. I want you guys to think out of the box. Ẹ jẹ́ ká gbàgbé ẹ̀sìn, ẹ jẹ́ ká gbàgbé religion àbí tribalism. Ṣé rí, padà sí ẹ̀yìn, kẹ́ lọ ka ìtàn, kẹ́ lọ wá ìtàn ilẹ̀ Yorùbá, ilẹ̀ kùtù òjìrè. Kẹ́ lọ wo nǹkan tí àwọn bàbá wa ń pè ní odù. Kí ni odù? Kí ni code? Kẹ́ wá lọ wo gbogbo nǹkan tí àwọn òyìnbó yìí tó ṣe. Kí ni òyìnbó ṣe wá fún wa tí ò ní code? Ẹ dárúkọ kan náà jẹ́ pé kíní tó ṣe wá yẹn kò ní code. Ó ní code, torí kò sí nǹkan tó òyìnbó ṣe tí ò ní panel. Yes, ó ní panel, ó ní panel, ó dẹ̀ ní, so ó ní code, òun ni odù. Ọlọ́gbọ́n o, olóye o, mo fẹ́ kán sí agbami ọ̀rọ̀. Ẹni tó bá létí inú ni kó tẹ̀lé mi. Ẹ bá mi yá mi létí inú, kẹ́ wá fi gbéyàwó ọ̀rọ̀. Mo sọ nínú program tí mo ṣe gbẹ̀yìn pé nǹkan tí àwọn baba ńlá baba wa ṣe tí òyìnbó ò ṣe, máa sọ. Ọlọ́run, nǹkan tí àwọn baba ńlá baba wa ṣe ní ilẹ̀ kùtù òjìrè tó jẹ́ pé wọn ò bí òyìnbó dá kó ṣe, òun ni odù. Example, bákọ̀ọ́kọ́ ni means of communication in the olden days before this colonial, àwọn tó wá yìí, táwọn òyìnbó tó wá. Àbí nígbà tí ó wá tó dé sí ilẹ̀ kùtù, ṣé ọba wa naked ni? Ṣé ọba wa pé àárín ìwòwò ni? Ọba wa pé àwa náà ti ní form of government ní ilẹ̀ kùtù òjìrè. A ní form of government tiwa gangan tí à ń lò. A ní number one, aládé, kábíyèsí, ọba aládé. Kó tó di pé ọmọ pé kábíyèsí gan, ó ní nǹkan tó ń jẹ́. Ẹ lọ wá ìtàn. Ẹni tó pè kábíyèsí yẹn, adé tó ń dé yẹn, ó ní gbogbo ẹ̀ ló ní ìtàn ní ilẹ̀ Yorùbá, but ibẹ̀ kọ́ ni mo fẹ́ lọ. A ní ọba, alọ́tún ọba, a ní òsì ọba, a ní akọgun, a ní balógun, alólùbodè, a ní aṣọ́bodè, a ní òun làwọn dé sìn tó sọ di custom, tó sọ di immigration, tó sọ di kíni. Àwọn bàbá ti ní form of government. Olúbodè wà, aṣọ́bodè wà, olúọdẹ wà, apènà wà. Tìlú bá fẹ́ dàrú, ẹ lọ pa àwọn olórí ọ̀dọ́. Our ancestors, àwọn bàbá, ó ti ní form of government tí wọ́n nígbà yẹn. Àwọn people yìí wá dé, and it was because àwọn ancestors wa náà, àwọn great grandfather, wọ́n wà friendly gan. Ọlọ́run, ní ilẹ̀ Yorùbá a máa ń kó àlejò mọ́ra. Ọlọ́run, a máa ń kó àlejò mọ́ra. Ṣé rí, ká bá tèèyàn jẹ́, ilẹ̀ Yorùbá ló wà. Kó má rí téèyàn rò, kéèyàn má rí tiẹ̀ rò, ilẹ̀ Yorùbá ló wà. Tẹ̀mbẹ̀lẹ̀kun, ọ̀tẹ̀, gbogbo ẹ̀ ló kú ní ilẹ̀ kùtù òjìrè wa. But wọ́n ní pé Ọlọ́run ló dá kà, òun ló dá rere. Kí ló dé sí wọ́n ṣe choose láti jẹ́ ní ìkà? Àbí wọ́n ní pé Ọlọ́run ló dá búburú àti aburú. Ok, Ọlọ́run ló dá méjèèjì, àbí? Kí ló dé tí wọ́n ṣe choose láti mú aburú tí òun rere? Torí pé kó máa tọrọ àforíjì. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Mò ń sọ̀rọ̀ nípa odù. Màá tún máa sọ ni pé ilẹ̀ kùtù òjìrè, àwa ni number one in the whole world. Mi ò mọ ti bòmí o, tí ẹ bá fẹ́
tó bá fẹ́ kóòtù mìíràn máa bọ̀ nílé padà, wá lọ wá culture yín, wá lọ wá àṣà yín, lọ ka ìtàn, lọ wá ìtàn, lọ mọ̀ nípa Ifá. Mo ò ní kó lọ ṣẹ́fá o, mo ò ní kó lọ́kọ́ lọ gbé ọkọ̀ ìdìbò, go and read about Ifá, kó lọ bá àwọn gbàlagbà kó sọ̀rọ̀ Ifá fún ẹ, Ọlọ́run kó lọ sọ story Ifá fún ẹ, kó lọ sọ̀rọ̀ ẹ lọ wá ìtàn ní ilẹ̀ Yorùbá. Àwọn bàbá wa ò kọ́ agbára yìí lọ, wọ́n fi ohùn lẹ̀, wọ́n fi ọ̀rọ̀ lẹ̀ fún wa, wọ́n fi odù lẹ̀, òun ló pè code. Yes, code nínú Bible àti Quran. Ok, ẹ jẹ́ sáré ẹbí máa sọ̀rọ̀ kan, program tí mo fẹ́ ṣe lé ní ó máa gùn gan. Number one, mo kí ààrẹ orílẹ̀-èdè wa game changer. Mi ò ń ṣe politician, mi ò sí lára wọn, but nígbà tí mo wo ìtàn, tí mo wo ìyà tó ti ń jẹ wá ní ilẹ̀ Kúùtù Òjíire pátá, kò dẹ̀ sí bá ṣe lè gba agbára wa padà láì ní olórí gidi. Ọlọ́run, a lè rí ẹ̀tọ́ wa gbà padà ní ilẹ̀ Kúùtù Òjíire tí a bá ti ní olórí gidi. Gbogbo pé mo rá ọ̀kan online, wọ́n bú Christian bú Muslim, àwọn ẹnìkan bú ànábì, àwọn ẹnìkan bú Jesus, wọ́n bú oníṣàngó, wọ́n bú ìyẹn kọ́ ló kàn Ọlọ́run, ìyẹn kọ́ ló kàn. Nǹkan tó kàn ni pé bí ààrẹ yìí ṣe ń ṣe lọ yìí pẹ̀lú òtítọ́ yìí, ìwọ náà àní tó bá máa eradicate corruption started eradicating from me and you. Ìwà ìbàjẹ́ ló ń jẹ́, ìwà ìbàjẹ́ yìí dẹ̀ ti wà ti pẹ́, kò kí ń ṣe ìsinyìí. Ọlọ́run, kò kí ń ṣe ìsinyìí. Lọ ka ìtàn, kẹ lọ wo bọ́ ìtàn. Okay, what is the meaning of government in Yorùbá? Tó bá wà sọ pé government, translation ní ìjọba, ìjọ àwọn lọ́balọ́ba. Ọba mélòó ló wá wà ní government? Ẹ sọ̀rọ̀, àwọn ọba mélòó báyìí ló ń bá wọn jókòó sí house of assembly, house of kìíní kan? Kò ṣeé ṣe. But ibẹ̀ kọ́ ni mo ń lọ. The manipulations kò ń ṣe èní yìí, kò kí ń ṣe èní yìí nìkan tó ń ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ rí pé mi ò dẹ̀ blame wọn náà o. Ẹni tó bá tara ilé ẹ̀ lọ́pọ̀ ni kò lè ríra lọ́wọ́n mọ̀. Àti tara ìtiwa gan lẹ̀ Yorùbá. Kẹ máa wò ààrẹ tó wà ń bẹ̀ yìí náà nígbà tó fẹ́ wọlé o, wọ́n lù sí Èkó, wọ́n lù sí ìlú ẹ̀, ìlú tó ti wá gangan ní Èkó yìí, ó lù sí ẹ. Ìbẹ̀lẹ̀ sì máa mọ̀ pé ọ̀tẹ̀ ti wà ti pẹ́. Ọlọ́run, ọ̀tẹ̀ ti wà ti pẹ́. Ṣebí mo tún máa sọ pé èmi ò like àwọn politician, mi ò bá wọn ṣe, mi ò fẹ́ ṣe politics, because once you join them, o máa ní láti dàbí wọn. Ọlọ́run, tó bá ti parapọ̀ mọ́ wọn, ó máa dàbí wọn. Ìyẹn ni pé o máa ní godfather, o máa ní atọ́kùn tó mú ẹ débẹ̀. Tó o bá dẹ̀ ti tẹ̀lé ọ̀rọ̀ atọ́kùn tó mú ẹ débẹ̀, ó máa ṣe é jàǹbá. Ààrẹ tó wà ń bẹ̀ yìí, game changer, mo ṣí fìlà fún ààrẹ ọmọ olódòdẹ. Èyí wọ́n ní amúkun ẹ̀wẹ̀ wọ òkèlè ẹ̀wọ̀ ẹ̀wọ̀ sálẹ̀. But ìjọba ẹtújọ náà, ààrẹ, ebi ń pa àwọn èèyàn, ilé ti dàrú gan, ọ̀dẹ̀dẹ̀ ti dàrú gan, ilé ti dàrú gan, ọ̀dẹ̀dẹ̀ ti dàrú gan. Mo rò pé recently mo ka news kan pé ẹni bí kọ́ àtàkì owó oúnjẹ pé kọ́ ṣàwálẹ̀, ẹ̀jọ̀ ẹ̀dẹ̀ kọ́ ṣàwálẹ̀ lóòótọ́. Ọlọ́run, 5,000 naira 30,000 naira kò ra kankan mọ́. Ọlọ́mọ méjì, ọlọ́mọ mẹ́ta, àyàwó létí ṣèṣekúṣe, ọmọ tí ń dọmọ lọ́mọ nígbà tí wọn ò rí nǹkan jẹ. Ìjọba ìjọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà á mọ̀ wípé kò ṣe bàjẹ́, but ẹ bá wa mount àwọn ibì kan ebi, ẹ bá wa jẹ́ kí oúnjẹ circulate. Èèyàn tó bá ní 5,000 kó mọ̀ pé òun ní 5,000, èèyàn tó bá ní 10,000 kó mọ̀ pé òun ní kan fi 10,000 ṣe. Ibẹ̀ kọ́ ni mo ń lọ sẹ́ẹ̀, mo ti ń yà ọ̀rọ̀ odù là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ má bínú, mo ò tí ì sọ àbí nǹkan tí àwọn baba ńlá wa ṣe tí òyìnbó ò tí ì ṣe, màá sọ, mò ń bọ̀, mi ò tí ì dé.